lónìí ètò Sówónyá léyìí láti Dayo Agboola rédíò TV. Thank God it's Friday. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òní ní Friday. Yẹ́sìkẹ́ ìyá aládùnkẹ́ rèé abọ́lódé fẹ́ lójú. Àwa gan abọ́lọ́rọ̀ fẹ́ lójú. Abónídùnnú fẹ́ lójú. Iléeṣẹ́ rédíò Dayo Agboola rédíò TV náà lẹ́wà o. Ibẹ̀ lẹ ti ń gbọ́ wa. Ibẹ̀ lẹ ti ń ṣá prapra. Àlọ́ máa kọjá àbìkí ábù wá. Ẹ wo orú ijó tí mò ń jó òun ṣe lè rántí ẹ̀. Ijó tá à ń pè ní Yahoo nìyẹn. Ẹ wo ẹ̀bùn kan wà tí mo fẹ́ fún ẹ tó bá gbà á ọdún wo Yahoo jáde ẹyin. Ta ló lórin tó kọ́? Ọdún wo ná gbé Yahoo jáde? Ta ló lórin tó kọ́? Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti abala náà ń bọ̀. Àti jó àwọn ẹjọ́ kan dànù lórílẹ̀‐èdè Nàìjíríà. Wàláhì tàláhì rásíláwá àtijọ́ aláta àtijọ́ àsóńtò àtijọ́ gàlàlà àtijọ́ Yahoo àjọ
Kelewu àdìjọ Sọ̀kọ́ àdìjọ science student àdìjọ ṣàkùṣàkù àdìjọ Kelewu àdìjọ Gùnkéré àdìjọ Kàlàlà àdìjọ synchro system àdìjọ àfọ́jùjú àdìjọ àwọn ìjọ tó pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà we are the inventor other people follow bóyá jẹ́dá nìyẹn ẹ̀ńtẹ̀lẹ̀ ọgbọ́n lárẹ́díò ti ìlẹ̀ wàṣẹ́ àdìpọ̀ tí wọ́n là á fi kalẹ̀ sí nípínlẹ̀ kan tó ń pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà bàbá ló ń dàdí yíṣà studio láti ní láti rí wọ́ọ̀lù tó wáyé pé pọ́sítà tẹ́yìn jọ ìwà lélẹ́yìí dàbí ọgbọ́n lárẹ́díò ti ìlẹ̀ wà ẹyẹ méjì ìjẹ́ ṣá kò sẹ́yìn tó máa dorí kodò bí àdán o ẹ wo àpilẹ̀ ìtẹ́jú ọba tẹnu ìjáde yọkàn máa pírí yọmọ fọ ní yọmọ fọ mí ìtẹ́ wá ló spirit out bẹ́ẹ̀ ni torí pé àwa làgbà adìyẹ funfun òun làgbà adìyẹ àwa làgbà. ẹ má jẹ́ ó yà yín lẹ́nu o ẹ mọ̀ rí mi mò ń nujú lójoojúmọ́ èsì wà bí tá a tàn o èsì wà tá a tàn bí tá a wà ṣùgbọ́n iná tá a dá mọ́ rí kọ́nà wọn yọ ni ọ̀run àpáàdé ó burú gan. àsọ̀rọ̀ nínú gbà àyọ̀kọ́ ní sáájú olófòfò ìyá rẹ̀ owó mọ́. àbí olódòwú o ìyá rẹ̀ owó mọ́. olódòwú o ìyá rẹ̀ owó mọ́. wọ́n yà bá lọ́wọ́ rẹ̀ rí. ọgbà mi sórí ẹni. olódòwú o ìyá rẹ̀ owó mọ́. olódòwú ìyá rẹ̀ rọ́mọ wo kí ló dé olódòwú ìyá rẹ̀ rọ́mọ wọn. ńgbà tó róbì nǹkan pẹ̀lọ́kọ̀ rẹ lọ́wọ́ rẹ̀ jẹ́ bàtà rẹ̀ àánú ẹ̀ ń ṣe ní àánú ẹ̀ ń ṣe ní ṣe ní. ìyá abọ́lọ́dẹ rẹ̀ lójú kílẹ̀ yìí náà wálé di àlè tí wọ́n bá bú yín lẹ́bìí ní pẹlẹbẹ ẹ̀ mọ̀ sí wà ń bẹ̀ nù. wọ́n kà ń fa ọ̀rọ̀ burúkú is an bad wording. ẹ wo Sówónyá lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́ láìda ìyàgbọ́ rédíò TV ẹ̀yin ò gbúdọ̀ mí ṣe ẹ dákun ẹjẹ́ sáré sọ fún yín pa ìkéde yìí o ṣé ẹ rí bóun ẹ ti ń pè náà láti àná òde yìí ní àwọn Christ Power Evangelical Crusade International Christ Power Evangelical Crusade International tá a mọ̀ sí Christ Prophetic Chapel ẹ wò wọ́n bẹ̀rẹ̀ crusade kan ọkọjá bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ní Maryland lánàá àná èyí ẹ̀yìn ọjọ́ 11 wọ́n bẹ̀rẹ̀ lánàá yóò sì parí lónìí o aago 10 tòní o látago 10 ìṣọ́ òru ní gbàlà ẹ̀jẹ̀ pàdé ń bẹ̀ ìdè mi já náà polúkọ ìdè mi já my chain is broken my chains are broken ìdè tí ń bẹ lọ́wọ́ mi ó já ìdè àrọ́mọbí ni yóò já dànù ìdè àrọ́jẹjẹ ni yóò já dànù ìdè àrọ́kọ ni yóò já dànù ìdè àráyà ni yóò já dànù ìdè àríjẹgidi ni yóò já dànù ìdè àrímọ́tòrà ni yóò já dànù ìdè àríyàgá ìdè àríkàngéré ni yóò já dànù ẹjẹ́ pàdé bàbá wa o bàbá wa Akínbíyì Mark bàbá wa Akínbíyì Mark bàbá wa Ezekiel Akínbíyì Mark ẹjẹ́ pàdé wọn lónìí ní Green Bell Middle School ní Green Bell Middle School 6301 Beeswood Drive ní o ní Greenway ní Greenway Met ẹjẹ́ pàdé wọn ń bẹ̀ lónìí ìṣọ́ òru ni ẹ máa kọjá àbìkí áfù kódà ẹ lè pe nọ́mbà yìí 301-250-3010 pè wọ́n láì bá wọn sọ̀rọ̀ ẹ wo bọ́lá wòye wa tó wọlé o Muyideen Àyànkúnlé ọ̀rẹ́ mi kan báyìí òyìnbó onígangan amọ̀lù bàtà amọ̀lù everything pọ̀ bọ̀ sórí ètò pínlẹ̀ adẹ́nìkẹ́ padà mọ́ sálẹ̀sìs mo lẹ́yìn náà mo ní bẹ́ẹ̀ ṣe ń wò wá bóò ní àdègòdègò òní máa ṣe kí ni òní máa ṣe pápá mọ́nà mi Ayọ̀túndé Ayọ̀dìran arákùnrin ó gbìyànjú nígbà mọ́ lọ Nàìjíríà ara àwọn tó tọ́jú mi lórílẹ̀‐èdè Nàìjíríà rè ẹ wò ẹ̀rí bàjẹ́ ẹ ṣeun Peter Olójúgbà Abíọ́dún
Abíọ́dún ọmọ Ṣẹ̀gẹ́tò bó o ní ẹ mọ̀ kó àbọ̀ sórí ètò ṣé àfíà ni mo ní ṣe òlọ́la o tí o máa yọjú bí ẹ̀rí ọ̀lọ́la Jamiu ọ̀rẹ́ dípẹ́ ìmúrẹ́yìn náà o ẹ ṣé mo rí bẹ́ẹ̀ yọjú God bless you God bless you orí ètò ìjọba yàrá wà lónìí láti dàgbà gbọ́lá rédíò TV ìyá aládùnkẹ́ abọ́lódé fẹ́ lójú àwọn náà ń bá wa gbọ́rọ̀ lóde ẹgbọ́n òní. Ìyá aládùnkẹ́ abọ́lódé fẹ́ lójú àwọn náà ń dá wa lára yá màmá láti orin ìyá yìí ẹ wò ó sẹkẹlẹ pẹkẹlẹ wẹlẹ gbogbo ẹ náà ní kẹ́ni ẹ mọ́ra yà ẹ̀mí náà nìkan ẹ̀mí jù mí lẹ̀ èyí kàbíkàbí ẹ wò pé ńlá gùn bí ẹ tó bọ́ lọ́wọ́ ọlọ́pàá bí adìyẹ lóye pé wọ́n ẹ̀yọ́ nù títì nù pílà ọkọ̀jà àdìkẹ́ àbù ọ̀pọ̀ ọdún yìí ẹ mọ̀ pé bóòlù òtútù Amẹ́ríkà ẹ ṣí òtútù nìkan kọ́ níbẹ̀ l'Amẹ́ríkà o òòrùn gan bẹ̀ l'Amẹ́ríkà extreme ni gbogbo tán ní l'Amẹ́ríkà tójú ọba àárọ̀ yọ̀ọ̀rọ̀ yóò wú òkú ọ̀lẹ́ni tójú ọba mú àádọ́dẹ ẹgbẹ́ wà nù yìnyín ni tí yìnyín ọba dà gan gbogbo lé ní òfúfú ń jẹyìn tóòrùn náà bá mú ẹ mọ̀ láwọn èèyàn dé pé wọ́n mọ̀ sí gidigidi mo lè wà nú èsì yìí iná mo tún dámọ́rí náà wù ẹ̀ tún pọ̀ ọjọ́ ọjà nìkíáfù dẹ́gbẹ́ Agboola rédíò TV náà lẹ́wà o thank God it's Friday Jímọ̀ olóyin rèé àdúpẹ́ òpin ọ̀sẹ̀ láwa yìí pàtí ń bẹ lọ́la pàtí ń bẹ lálẹ́ yìí pàtí ń bẹ Sunday àdùwánú sọ́mà ìwọ tó bá fẹ́ travel láti orílẹ̀-èdè Nàìjíríà tó ń bọ̀ àsìkò tó yẹ kó máa bọ̀ rèé o torí pé lẹ́yìn ooru ẹ̀rọ̀fẹ́ àti yúùsù ooru lẹ́yìn ooru tó wù mú wa òtútù yẹn ò sí no òtútù for this time ìyá wa ẹ̀gbọ́n òsókè ń bọ̀. ọ̀rẹ́ mi kan a ní ẹ dákun mo ti yó ẹ wá kó wá pò mí ẹ̀rọ àpáwọn èèyàn kọjá àbìkí ápù ẹ tó ti yó lọ́sọ̀ pé ò ti yó a ní mo ti yó ẹ wá kó wá pò mí ẹ wo àlọ́jọ́ múlò olókùn lónìí ẹ jẹ́ lọ́dún wo yàrá kéde wa torí pé ibẹ̀ láti rówó tá a fi ra dẹ́ta náà tẹ́ fi wò wá ibẹ̀ láti rówó tá a fi sanwó náà tẹ́ fi ráyè gbọ́ wa ibẹ̀ láti rówó tá a fi ra àwọn fóònù àtàwọn kámẹ́rà tó pé òun ló dé ó já pàpàpà bí bí ọmọdé ẹ jẹ́ sáré wo yàrá kéde gẹ́gẹ́ bí sọ́dọ̀ kan o ìdè mi já my chains are broken ọ̀nà lọ́wọ́ ní Baltimore àná òní sí New York lọ́la ni o Atlanta di next week ẹ máa gbọ́ nù kéde wa ń bọ̀ ẹ jẹ́ wọ yàrá kéde ń bọ̀. Sọ́wọ́nyá tó ti lóde ẹ̀ má tẹ ọkọ̀ owó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Ètò Sọ́wọ́nyá ti dòde o. Sọ́wọ́nyá ti dòde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndù tó dàgbọ́n fún àtọ́sí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lé
là kára lé ẹ̀rì wá ní tìrọ̀nà. ètò àgbọ̀dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. ọwọ́ ṣá. ló máa bá fẹ́sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. agogo ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méjì alẹ́ ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. bẹ́ẹ̀ bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́n sọ ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé. Sọ́wọ́nyá ti dé. torí tòní àtúndì tó dá gbọ́ngbọ́n àtúnṣe yìí. Sọ́wọ́nyá ti dé. Paris Republic, America, everybody call it pleasant services. You better call them for the big plan. Pleasant services. They will plan your event more than your expectation. Decorating services are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́tẹ́ ò ní rí. Níbi Pleasant services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí. +14436 53434 tàbí +14437 608 578. The Pleasant services. Oh my God! Orí ẹ wà níbẹ̀. For the big plan. Tàbí ọgbà nínú ìdè tí kò sọ́nà àbáyọ mọ́ tàbí ẹ̀ ń ṣiṣẹ́ bí ẹni jẹun bí ẹ̀mí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni tàbí ti lọ́lọ́ lọ́dàmú jìnnà gbogbo lọ́mọ́ wà pàdé ọlọ́run Christ Power Evangelical Crusade International aka Christ Prophetic Chapel sábẹ́bẹ́ ara yìí ní ìdí àbámá ní ọ̀dọ́ address 145 Program 7 Dara Ayọ̀yọ̀ Wẹ̀dà Sàkàtà ní ọ̀dọ́ Program Ẹ̀fún mi máa lànà fún mi, ẹ̀fún mi máa lànà fún mi. Máìkì mi fẹ́ fún ẹ̀kọ́ mi. Ẹ̀fún mi máa lànà fún mi, ẹ̀fún mi máa lànà fún mi. Orílẹ̀ ẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùdú dára sórí ẹ̀bùn mi ní. Ẹ̀fún mi máa lànà fún mi. Ẹ̀bùn mi máa gí fantastic program. Àgbọ́túgbọ́ ètò bá pa ètò alárinrin. Ìjẹ́ ti máa sọ alábàápàdé. Oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday. Ní Dayọ̀ Agboola Radio TV. Time 5 p.m. Upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun. Ní Dayọ̀ Agboola Radio TV. Agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọn mi. Bálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn. Lórí ètò ẹ̀bùn mi Máìkì ó wà ìdíyèsí. Omi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba. Ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀fún mi máa lànà fún mi, ẹ̀fún mi máa lànà fún mi. ní Maryland USA ayé ń lọ ní àbí ògbà nínú ìdíwọ́ sọ̀rọ̀ àbáyọ mọ́ tàbí wọ́n ṣiṣẹ́ bí ẹni jẹun bí èmi ní àìsàn ọlọ́dọ́ pípẹ́ ni tàbí lọ́rọ́ wọ́n ta àmójúnà fọ́gbọ́n mọ́ wọ́n pàdé ọlọ́run Christ Power Evangelical Crusade International éèdè Christ Prophetic Chapel in Maryland USA dé Thursday and Friday July 11 and 12 lágogo mẹ́jọ ọ̀sẹ̀ Thursday àtàgogo mẹ́wàá ọ̀sẹ̀ Friday wọ́n pàdé ọlọ́run wòlíì àti fìhàn gbogbo àwọn ìjìnlẹ̀ tó yan nígbà nígbà lẹ́nu mímọ́ OPCA and connected address Rodet Middle School off Edmonton Road 36 Roman Christian Drive Rodet Maryland 20772 àkókò rẹ̀ rèé tó o bá gbàgbọ́ Jésù lolúwa. Salvation wákàtí ìgbàlà ó wí fún Sákèù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Salvation shall be coming up on Dayọ̀ Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marius Vero, Randa Stand, MD 21133. This is the hour of salvation
Revelation never postpone it to tomorrow. Má fi gbàlà rẹ dọ́là. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ìlúkóyè ti ìjọ CAC Salvation Center lórí Dayọ̀ Agboola rédíò TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágbègbè 3 ọ̀sán. Wákàtí ìgbàlà ìwọ tí a ti gbàlà dìde fún ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa ẹ gbà bẹ́ẹ̀. Dayọ̀ Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ni bàbá o, bàbá ló ń lẹ́. Bàbá o, rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń bọ̀ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí irú ẹni lẹ̀ yóò. Dayọ̀ Agboola ló ta rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yóò. Dayọ̀ Agboola rédíò TV. Àní nígbà tí mo méjì láǹdà ẹ̀yẹ́sẹ̀ lábẹ́lá. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. The sound and quality production. Bàbá ló ń ta studio is the best. The sound and quality production. Bàbá ló ń ta studio is the best. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Bàbá ló ń ta digital studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Hallelujah! Ìdèmíkà Màtíríà Promo, ìjẹ́ ẹ̀dẹ́ right for prophetic Kamatek Crusade International, aka Christ Prophetic Chapel, bring another quarter in breakthrough and deliverance prayers across America. Ó láyé tí ń lo ẹ̀mọ́lẹ̀ àti fún ọ̀dọ́ dúró. Wọ́n kàn lójú ní àbí ayé ìṣẹ̀lẹ̀ yàrá. Come, God is able to fix your life, even all of it on cost. This July 2019, 11 and 12 in Maryland, accredited middle school off Edmondson Road, number 6301 Greenwood Drive, Greenbelt, Maryland 20770. Accredited vaccine in Jamaica, New York, number 145/117 Guy R. Boulevard, Jamaica, New York, zip code 11434. And on Friday the 19th in Atlanta, at South Ford Media Center, 875 Riverside Parkway, Uptown, Georgia, zip code 301. Come and experience the power of God through an undiluted raw and prophetic teaching of the word through the unlimited mouthpiece of God, prophet and evangelist, the Anthony Mark. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ sáǹpù ọ̀mì ìlérí ọ̀dẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì wọ́n ládùn ún tó bá ti da gbogbo márùn-ún rẹ̀ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ń kọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ọ̀tì máa jẹ̀gbáládùn òtò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ òòó. Ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì. Ó lé mi àwọn obìnrin ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì. Ó kárí tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yin àyànfẹ́ mo náà gbórin àbẹ́ ògbórin. Orin ẹ̀ lórí bá dà ń lọmọ rẹ̀ gbè. Ẹ mọ̀ wípé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ ó àyọkà rè. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ ó
àyọkàrè Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ́mọ́lé àyọkàrè Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ́mọ́lé àyọkàrè Ọláìdédé orúkọ ní bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agbọ́lá rédíò TV lẹ́ọ̀tún màmá àjẹgbára gbé ètò. Sọ́yálẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Sọ́yálẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Every Monday ti Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yálẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Sọ́yálẹ̀ ètò tó lóyún ládùúgbò lóyún ládùúgbò ọjà kájẹ́gù gbàjẹ́ olówó ọjà tàbí òkòwò ẹgbẹ́ Dayọ̀ Agbọ́lá sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yálẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Sọ́yálẹ̀ ètò tó lóyún ládùúgbò olówó ọjà kájẹ́gù gbàjẹ́. Sórí ètò wa ètò yìí ní ìṣọwọ́ yá o tó bá yẹ pé ẹsẹ̀ ń wọlé ni màmá kí í pé ẹ kú àbọ̀ welcome bọ́dà dìbè yàyà kó lábíà láwù ń mọ́jú àjọ àdùnmọ́ lẹ́yìn àjẹ kọ̀kọ̀ tó wà àtúndì àjẹ ọjọ́ èdè Chinese mo fi kí yín wọ́n mẹ́jọ yá yín lẹ́nu ẹ̀dá ìgbédè Chinese yóò nu mo lè kọ́ yín àwọn yẹn kọ́ọ̀sì fẹ́dè Chinese ẹ kú àbọ̀. Pàdé níbi ìnáwó kan lọ́la o bàbá ló ń ta yín náà ló ṣeré ń bẹ̀ ìyá wa ń ṣọjọ́ bí 75 anniversary ebi 70 lọ́nà ní àlò ẹ bá wọ 75 kó mọ ní pati lójoojúmọ́ ní pati every day every time every second ẹ̀yin ẹ jẹ́ pàdé ń bẹ̀ wọ́n mọ̀ sọ àdírẹ́sì fún yín láìpẹ́ ṣùgbọ́n ẹ má gbàgbé o pé lálẹ́ òní ní Greenbelt Middle School ibẹ̀ ní ìṣọ́ òru tí táwọn bàbá wa tán gbé jáde tán gbé sílẹ̀ Ìdèmíjà àti Maryland ẹja pàdé ń bẹ̀ lálẹ́ òní my chains are broken àwọn Christ Power Evangelical Crusade International àwọn náà gbé jáde o ẹja pàdé ń bẹ̀ tó bá di aago 10 lónìí nábìdì ní ìṣọ́ òru gbèrè. Wọ yàrá kéde lẹ́ẹ̀kan àwọn èèyàn kan wọlé ètò lórí Sàmí Dayọ̀ Agbọ́lá ẹ̀jẹ̀ sáré ṣe é lò sí wọn Peter olójúgbà àwọn àbájẹ́kẹ́tò ẹ̀kú àbọ̀ sórí ètò Jamiu ọ̀rẹ́ dípẹ̀ àwọn bàbá ló ń tà mórí yín ẹ̀kú àbọ̀ ẹni George àwọn awo tèmi láti Atlanta báwo ni iṣẹ́ wà Olúwabùnmi Babalọ́lá ìjayà rèé ọmọ ìyá yùtù ẹ̀kú àbọ̀ sórí ètò wòlíì bẹ́ẹ̀ Sakíbọ́lá àmúlẹ́yìn náà ẹ̀kú àbọ̀ Tolúlọpẹ́ Akíntọ́lá ọmọ ọlọ́mọ ìyá Dáramọ́lá bò ní ìyá dára sí mi ẹ̀kú àbọ̀ sórí ètò àdégódégó ẹ̀kú àyẹ́fà yìí ẹ̀kú bóyá ń lọ ẹ̀kú bójú ọ̀yọ́ yẹrí lẹ́gbọ́dé gbóòsókè ń bọ̀.
mi Qdot alágbe ẹ̀jẹ̀ ń dọ́dọ̀ ẹ̀ ó ní ẹ̀ fún wa ní original oníke let's go. ẹ̀mí sọ mí lẹ̀ ẹ̀mí dùn mí lẹ̀ ní kàbíkàbí ẹ̀mí náà nìkan. alágògó tẹ̀lé wa wá wí ó ti wá bí kan gbà lọ oníṣẹ́gẹ̀rẹ̀ ta mú wá owó ló ṣó wọlé àtúntì kóbi lẹ́nu ọmọ wọn ló ń sọ ẹ̀. wà lọ́rùn ju oríkò ẹ̀fún wà lọ́rùn ju oríkò ẹ̀mí fẹ́ sọ̀kalẹ̀ àwọn ọmọ mi wọ́jọ́ tí kò balẹ̀ ara yín ò balẹ̀ Chelsea àná bàtà kò dáadáa. dínkù dé bàyà ẹ̀mí náà nìkan ẹ̀mí kẹ́mi tọ́mílẹ̀. Qdot ẹlẹ́gbẹ̀rẹ̀ tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé sórí Facebook ni Jẹ́yẹ Agbọ́lá rédíò TV náà lẹ́wà o ṣọwọ́yá lẹ́tò tó ń lọ lọ́wọ́. Sẹ́yìn ò bá ti download radio application wa ẹjọ́ ẹ lọ tààràtàrà sórí Google Play Store ẹ lọ download ẹ wọ́n bá wa build application wa fún iPhone lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ download èyí tó wà nílẹ̀ náà lórí iPhone lórí Android Dayọ̀ Agbọ́lá rédíò ní ẹ lọ download ẹ pàdé wa lórí Facebook wo lórí àwọn pages yìí Samis Dayọ̀ Agbọ́lá Dayọ̀ Agbo Media Diamond Dayọ̀ Agbọ́lá rédíò TV àti bàbá ló ń ta pages mẹ́rin lórí Instagram ńkọ́ Dayọ̀ Agbo 2017 Samis Agbọ́lá àti ló ń tẹ́ bàbá pages mẹ́rin àti ẹ máa pàdé wa lórí Instagram yẹn o lórí YouTube ńkọ́ ẹ tẹ́pù Dayọ̀ Agbọ́lá síbẹ̀ ẹ máa rí wa ń bẹ̀ dàrẹ́ tàbí ká lọ lórí Google kan fúnra rẹ̀ kàn sọ pé Dayọ̀ Agbọ́lá yóò wọ̀ jáde tàbí ká lọ sí www.dayoagbola.com ẹ máa rí wa ń bẹ̀ live and direct ẹ lè pè wá sórí ètò lórí 443-410-2427 mò ń dálẹ̀ ni ọkọ̀ jáde kí á fún. àwọn ọmọ mi wà tó tí kò bá bẹ̀ ara tí ó bá bẹ̀ Chelsea àná bàtà kò dáadáa. Bíbí kí o bá ti tọ́jà àlọ́ nígbò ẹni fẹ́ sọ̀tà bẹ̀ àwọn ọmọ mi wà tó tí kò bá bẹ̀ ara tí ó bá bẹ̀ Chelsea àná bàtà kò dáadáa. Bíbí kí o bá ti tọ́jà àlọ́ nígbò ẹni fẹ́ sọ̀tà bẹ̀ àwọn ọmọ mi wà tó tí kò bá bẹ̀ ara yín ò bá bẹ̀ Chelsea àná bàtà kò dáadáa. Àwọn ló ń ṣòwò tí ó ń wà lọ́wọ́ sí. Ẹ̀sìn ìdènà lọ́wọ́ ní àkókò ìṣòro. Ṣàánú ọmọ rẹ̀ má lè lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ béèrè pé kí ló dé tó pléèrè orin pọ̀ nú ẹ̀ àdúrà pọ̀ nú ẹ̀ ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀ Olúwa bá ṣàánú àwọn ọkùnrin mọ̀jà gbàgbà gbà lọ mọ̀jà gbàgbà gbà wá mọ̀jà gbàgbà lọ yẹ́sẹ̀. ọmọ rẹ̀ má lè lọ bàbá lọ. Olóṣèlú kọ́kọ́ mi fún mọ́ mi kí ẹ má yọ mí. Ṣàánú ọmọ rẹ̀. Ibi táyé ń lọ yìí kọ́ ló ń gbà wọ ọkùnrin ní. Wọ́n bá bí obìnrin 20 wọ́n á bí ọkùnrin kan. Olúwa bá ṣàánú àwọn ọkùnrin. Wòlíì Ayọ̀bámi Òkèdòkun ọmọ ìyá wòlíì yẹn fún àbọ̀ sórí ètò. Àdìgódìgó. Bẹ́ẹ̀ ṣe ń wọlé òun náà ẹ máa bá wa ṣí àrẹ̀ fáwọn èèyàn yín ẹ ṣí àrẹ̀ fáwọn ọ̀rẹ́ yín ẹ ṣí àrẹ̀ sọ́dún watch party. Lẹ́yìn Qdot náà ló tún kù. Tí n bá gbé Qdot kúrò bẹ́ẹ̀ Qdot náà ló tún máa kù. New school àpàlà. Old school àpàlà yẹn tí máa ń gbọ́ this one is àpàlà new school. Látọ̀dọ̀ Qdot alágbe àbúrò mi kan báyìí ọ̀rẹ́ mi ni. Ṣàánú ọmọ rẹ̀ má lè gbàgbọ́ bàbá ṣoṣoro àti aṣoṣoro bá. Ṣàánú ọmọ rẹ̀ má lè gbàgbọ́ bàbá ṣoṣoro kò ilé ìbàdàn. Bíbẹ̀. Ṣàánú ọmọ rẹ̀ má lè gbàgbọ́ bàbá orí kí ó lọ ṣàkàgbé gbàgbọ́ gbàgbọ́.
Adébísí Òjó borí yín o ẹkú àbọ̀ Ayọ̀bámi Òkèdòkun wọn ní ẹgbẹ́ ètò sàìkú ńlá ni ó kọjá àbíkápù ṣọwọ́ yára lètò yẹ́. Àṣeṣe tán ni. From the city. Orí wà láìpàláì mo fẹ́ sáṣẹ́. Wo. Mo fẹ́ ra bẹ́ẹ̀sì dúdú pẹ̀lú bẹ́ẹ̀sì funfun. Orí wà láìpàláì mo fẹ́ sáṣẹ́. Ìwọ tó ń wò mí ṣé wọn náà fẹ́ sáṣẹ́ ọ̀fẹ́ cháchẹ́ tó o bá cháchẹ́ tó bá mú ọ. Pásítọ̀ Israel Olúkáyọ̀dé jọ ìyá Ayọ̀bámidélé borí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Mo mọ̀ púpọ̀ yín díẹ̀ náà ṣùgbọ́n wọ́n wọ́rí ẹ bá bóre ọ̀fẹ́ ń kọ́ bàdúrà ẹ bá bómi ìṣẹ́wọ́n ń kọ́ bóúnjẹ ìdẹ́ báyìí náà rẹ̀ náà ni ẹ wẹ́líwẹ́lí kọ́ mú. Owó ìrèlè táwọn bá mi náwó abẹ́fẹ́. Tí ó dá sí ìjọ́dúnkọ̀ òyìnbó ló sọ̀rọ̀ kí lórí ó fi mẹ́rin tabọ́lọ́dí ọ̀gbìn àbúlà ní. Ẹgbẹ́ kí ló ti wí sí ìlọ́tù sàṣì. Máàmọ̀ sáṣẹ́ máàmọ̀ ẹlẹ́gbẹ̀mọ́ níbi báyìí. Ẹnu ọ̀sán mi rọ̀ sẹ́ni ká àbẹ̀lálẹ́. Àjẹṣe tán ni. Bọ́sà. Orí wà láìpàláì mo fẹ́ sáṣẹ́. Mo fẹ́ ra bẹ́ẹ̀sì dúdú pẹ̀lú bẹ́ẹ̀sì funfun. Orí wà láìpàláì mo fẹ́ sáṣẹ́. Mo fẹ́ sáṣẹ́ gbogbo mo fẹ́ sáṣẹ́ gbọ́láwó. Wà láìpàláì mo fẹ́ sáṣẹ́. Wà láìpàláì mo fẹ́ cháchẹ́ mo fẹ́ cháchẹ́ gbowó kí n cháchẹ́ torí. Àjọ̀kọ́ síbẹ̀ kan ní àpẹ̀ kan. Àwọn alákòóso Táyọ̀ ní jíwà kan. Ìgbéraga ló ṣe wọ́n. Ebi máa wò bẹ̀rẹ̀ àtọ̀ àlejò wọn. Ayọ̀ mi lẹ́sẹ̀lẹ́sẹ̀. Mo bá káwọn èèyàn jàǹkànjàǹkàn. Èyí tó máa ń fún mi lówó. Èyí ti ń tẹ̀ mí. Tí Qdot ò bá ti dákọ̀ mi wọ́n lè kúrò lórí stage. Qdot alágbé náà bá ti dákọ̀ mi wọ́n lè kúrò lórí stage níbi o. Wọ́n kí Qdot ó fọ́kọ̀ mi o. Wọ́n lè kúrò lórí ètò báyìí, wọ́n lè kúrò lórí stage. Ìgbókàn mi o wọ́n lè kúrò lórí ètò báyìí wọ́n lè kúrò lórí stage o. Abdulrasheed Shaibu mórí ní o ẹ̀kú àbọ̀ ọmọ ìyá alátẹ̀múrẹ́yìn náà o ẹ̀kú àbọ̀ àníṣẹ́wọ́ yá lélẹ̀ yìí láti dàgbà Agbọ́lá rédíò TV. Ṣẹ́gun wáyà Qdot lórúkọ. Ókè kórẹ́kẹ́ ó ṣe bí mo ti sùn mo fẹ́ wá ókè àgbà ìyá oṣù ó kọjá bẹ́ẹ̀ kí ló tẹ́tù orin eléyìí ọdún wo ló dẹ̀ jáde ọyá ẹ̀jú.
gbọ́ yẹn ẹjú. látọ̀dọ̀ bàbá kébé Kwara ṣì kọ̀lé tí Àyìnlá Àjàyí mo lẹ́yìn náà o gbogbo ẹ̀yìn wọlé ẹ̀kú àbọ̀ ẹ̀ ń bá bòrè ọ̀fẹ́ kọ́ bá dùá o ẹ̀ ń bòrè ẹ̀ ń bòmí ìnáwó kọ́ òbòǹjẹ ẹ̀kú àbọ̀. àwùjọ bí lọ́yìn ìrajà ìdánilera. àwùjọ bí lọ́yìn ìrajà ìdánilera. ọba tó ní ìtẹ̀lẹ́ àrẹ́bàjẹ́ yóò lè wá. ọba tó ní ìtẹ̀lẹ́ àrẹ́bàjẹ́ yóò lè wá. Àlàlẹ́ka máa lálẹ́, àlàlẹ́ka máa tẹ̀lé. Bàbá wa Kọ́láwọlé Àyìnlá tó bá dọ̀la á tún kọ́ntínú ẹ̀ ẹ wá lọ lọ́jì sótẹ́ẹ̀lì yìí náà ẹ já pé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ MON member of Niger kọ́ máa kọ́ ní Paris yẹ́sìkẹ́.